festival yìí ṣe fún ìlú Arigidi. Nínú àwọn nǹkan tó kọ orúkọ Arigidi sí world map, òun ni Okota festival. Àtìgbà tí a jẹ̀ ti tẹra mọ́ festival yìí ta ti ń ṣe é, lóòótọ́ ẹkùn àgbo máa ń mì wọ́n kì í já. Kò sí bí ìlú ṣe máa wà tí ò ní ní gbólóhùn asọ̀. Gbogbo bàtà tí ń ṣọdún yìí, ọ̀rọ̀ ẹnu la fi ń bára wa sọ̀rọ̀. Kò sí violent activities ní Arigidi. Àní ọmọ Arigidi tó bá ní àkíyèsí, àdìgbà tí kábíyèsí ti wọ orí oyè yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn development ló ti wọ ìlú Arigidi. Báyìí ní òrò, ó wá màálù lọ sí àwọn ibì kan ní Àgbálùkù. Ó ní ààrẹ ó lóun dé ibì kan ní Àgbálùkù. Ó lẹ́yìn ò lè believe wípé Arigidi ni. Ó dárúkọ àwọn schools àtàwọn industries àtàwọn investment tó wà níbẹ̀. Ó dẹ̀ fi ẹbí pé kò sí ibi tó wà mẹ́rin tí wọ́n tie on road. One of the best secondary school ní Ondo State, Greater Tomorrow, Arigidi ló wà. And àwọn hospitals oríṣiríṣi ló ti ń jáde, like a mini federal hospital wọ́n ti kọ́ sí Arigidi, ó kàn kù díẹ̀ kan parí ẹ̀ pẹ̀lú ìgbòho àbí kábíyèsí ló parọ́ ni. And a lot of things ló ṣẹlẹ̀ ní ìlú Arigidi. Wọ́n á fi àsìkò yìí bẹ gbogbo ọmọ Arigidi. Wọ́n jẹ́ ká fọwọ́ wọ́nú. Wọ́n jẹ́ ká gbé ìlú yìí ní arugẹ. Bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú tó ti láǹfààní ṣe gbé ní arugẹ. Ẹni tó wá rò pé ọ̀rọ̀ ọba lòún wá wọ́n náà ní gbogbo ọba ìyẹ́wé tó máa da ìlú. Ẹ wo yam festival tá a ṣe lánàá, ọdún iṣu. Kábíyèsí sọ fún mi pé àwọn kan tí wọ́n mú ní ẹjẹ́ kan mú déètì tiwọn. Wọ́n mú déètì tiwọn ni wọ́n mú déètì tí alálẹ̀ Arigidi fẹ́. Wọ́n mú déètì tiwọn ni wọ́n mú déètì tí ìṣẹ̀dálẹ̀ Arigidi ti fún wa láti ìgbà tá a ti wà nílùú yìí. Wọ́n dẹ̀ ṣe tójú wọn. Tó bá ní làákàyè wọ́n á rí pé déètì tiwọn náà mú déètì ìṣẹ̀dálẹ̀ ìlú yìí. Àwa tá a wá tẹ̀lé déètì ìṣẹ̀dálẹ̀ ìlú yìí ní àná, mi rò pé a ti ṣe ọdún iṣu tó dùn tó ti àṣẹ láwọn ẹ̀rọ Arigidi. Mi ò rò pé a ti ṣe wẹ́ o. For the first time, each quarters wọ́n mú different Ankara. Mo kí olórí gidi gan níṣẹ́ kan ṣe lánàá. Oníṣẹ́ rí kábíyèsí wípé ilé tí olórí wà lọ́dún yìí ló jẹ́ kí ọdún iṣu yìí yàtọ̀ o. Kábíyèsí máa dá mi lóhùn wípé àpọ́nlé ò sí fún ọba tí ò lólórí. Kábíyèsí olórí ẹ jẹ́ pẹ́. Ẹ má da orí bàrà mi lóhùn. Kò sí pé káńsì fún ẹnì kankan tó fẹ́ wọlé mọ́. Kábíyèsí olúmọ̀ràn mi. Mo ní kó lórí má dáa lóhùn o. Mo ní ló fẹ́ káńsì fún olórí ní ìkó wọlé mọ́. Ní agbára náà, àníyàn kábíyèsí ò ní dàrú o. Gbogbo ọmọ tẹ́ bí fún kábíyèsí wa ní àlùbáríkà. Alálẹ̀ ní ìyá gbé yín o. Mo láìkí ìwé pákéjì oúnjẹ tẹ ṣe fún àwọn èèyàn ní Arigidi lánàá. Ní agbára náà, ilé ní a máa dùn ní gbogbo ọkọ̀ tẹ bá dáwọ́lé a máa yọ sí i. Láwọn náà mo dúpẹ́ náà gbogbo àwọn kábíyèsí wa, àwọn bàbá wa, jẹ́ pé ọdọọdún wọ́n wá ń fi ìjòkó yẹ wa sí. Àgàgà àwọn ọba wa ńlá ní ilẹ̀ Yorùbá kò sí ọba tó kéré. Ọba tó bá ti gbé adélé lórí, ọba ńlá ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín wípé bá ṣe máa ìbáìtì lọ́dọọdún ẹ máa hànà wa. Ẹ̀mí kó gbọ̀dù lágbára Ọlọ́run àhọ́ràn yín. Gbogbo ìlú tí ẹ bá wà wọ́n á ní àlùbáríkà. Ògo tó ju ògo lọ awọ ìlú yín o.
orí ìtẹ́yìn kò ní ta yín nídìí o gbogbo alátakò àwọn ọlọ̀tẹ̀lú ẹ máa ṣẹ́gun wọn ni tí wọn ò bá jáwọ́ nínú ọ̀tẹ̀ alálẹ̀ mi ló máa dojú ìjà kọ̀ wọ́n o dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin kábíyèsí wa ẹ jẹ́ ká àdàkọ́ mi ẹbí oyin eléyìí ò ní kọ̀ púpọ̀.